sìn òun ò ní sọ́fà ó kúrò níbi iṣẹ́ pẹ̀lú ìrọ̀rùn wọn ló ṣabẹ́rẹ́ gún wọn ló gbé ọmọ kò rí gbé wọn ló dìlíbà kò rí dìlíbà gbogbo ohun tó ṣe pẹ̀lú ọpẹ́ la fi dá ajẹ amú ajó ayọ̀ nítorí pé kò kọsẹ̀ níbi iṣẹ́ ọlọ́run tó wá ṣe bẹ́ẹ̀ fún ajèrè ọ̀pọ̀lọpọ̀ lọ́lọ́run máa fi ọmọ yẹn rọ́pò fún kò ń ṣe kó ń ṣàárẹ̀ o kò ń ṣe páàrí gbé o àárín gbé la ṣe ń ṣe gbogbo nǹkan ṣe ìwòye ànájọ wà lórí ìrìn ọlọ́run ọba tó wá ń dùn ún tí ó sì bànújẹ́ sọ̀rọ̀ ẹ̀ tó ń sì bànújẹ́ sí títí ilé máa fi mọ́tò máa fi ṣe tó bá wá dijọ́ kan jọ̀kan tọmọ yẹn náà bá jókòó tóun náà ń fa àwọn ọmọ ẹ̀ mọ́ra tó yí wọn kó wà láàrin wọn ìyá mi lọ this is my grandma káwọn ọmọ yẹn máa sọ bẹ́ẹ̀ ọlọ́run àṣẹ bẹ́ẹ̀ o ibi tó wá wà lọ́hùn ìlú tí ò sẹ́bí tí ò sára ni ìlú tí ò sẹ́bí tí ò sára kọ́lọ́run wà ní kó bá mi ṣe bí fún kó bá mi ṣara fún kó ṣe ìyá kó ṣe bàbá kí ìrànlọ́wọ́ kó máa rí lọ́tùn lósì kó má wá àánú tí o àánú ni kó máa wà ní gbogbo ìṣẹ́jú ní gbogbo àsìkò àánú ni kó máa wà àwa náà ta wá wà ń bí báyìí ọlọ́run àánú kásán o ṣé mo dúpẹ́ ọlọ́run kó bá mi ṣàánú níbi tó wà lọ gbogbo ariwo tá à ń gbọ́ ìkankan ò ní kàn wọn nílé wálé o kò ní sáré ń bẹ o irin gbẹdẹgbẹdẹ tí gbẹdẹ fún yàn láyé agbẹdẹ fún wa bí kò sí ìyàbẹ kò sí bàbá rẹ èmi náà ní wọn máa wo inú aginjù báyìí àyà mi á máa já àyà tí wọn ò dẹ̀ já àyà wọn ò ní já àyà wọn ò ní já o wọn á rí ṣe wọn á kẹ́rù kọ inú àdùn àdùndálẹ́ ni o à ń pàdé ra wa láyọ̀ àtàlà. Ẹ ṣé mà.